kí wàá ní ìbínú Ọlọ́run nǹkan márùn-ún níbẹ̀ lára ìbínú Ọlọ́run tí n ti ṣẹlẹ̀ sí Nàìjíríà tó bá kó mẹ́ta péré ẹ̀ máa kẹ̀ ìbínú Ọlọ́run ìbínú Ọlọ́run. Number one, láti orí Ọlọ́run ò ní jẹ́ kí èèyàn rí kó dórí ìjọba ẹni tí ó máa bẹ̀rù rẹ̀ tí ó máa páyà rẹ̀ tí ó sì ní involve nínú corruption. Tẹ́ ẹ bá ti rí pé ìyà Ọlọ́run ni a jẹ́ pé olórí náà olórí tí ó bá ní yé òun náà involve nínú. Tòkọ́ náà bá ti wá yan olórí a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí ló ṣe ṣe kíni ló ṣe yan olórí fún yín torí pé ìbá fìyà jẹ. Àyà náà ń bẹ nínú Suratu Rum àyà 41 Ọlọ́run ní ظهر الفساد في البر Ọlọ́run ní ìtàpé ní ìbàjẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ó ti hàn lórí ilẹ̀ àti lórí odò bima kasabati aidi annas àwọn èèyàn ló fa corruption tẹ́pẹ̀ ní fasad ní corruption àwọn èèyàn ló fa jísì máa tẹ̀lé corruption fasad irú ti bẹ́ẹ̀ Nàìjíríà lónìí liyudhiqahum ba'da alladhi 'amilu la'allahum yarji'un. bí bá gbogbo ayé Kùránì ṣe wí bí wípé ìbàjẹ́ hàn fil barr bóun ṣe wí ni pé bọ́lá ṣe wí ni pé orí ilẹ̀ wal bahr àti lórí àti ní odò tí wọ́n bá ti ló gbà báwọn ìtumọ̀ ẹni pé gbogbo ààyè ìṣe tọ́nà bẹ́ẹ̀ sọ ní pé àwọn corruption tó ń bẹ lórí omi àbí inú omi ló fi dákọ̀ ìwà yẹn ni pé àtòkè ó àti ilẹ̀ ó yẹn ni pé àtòrí ilẹ̀ ó àti inú odò yẹn ni pé kò sáàyè kankan tí ìbàjẹ́ òṣèkéne tí ọwọ́. ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ sọ sáà lónìí bima kasabat aydi an-nas àwọn èèyàn ló ṣe ibẹ̀ yẹn Ọlọ́run jẹ́ kó yẹ wá wípé corruption kì í sọwọ́ ọ̀run ló ti wá ọwọ́ yín ló ti wá. Tẹ́ ẹ bá ti wá kọ́ọ̀sì corruption tó bá ti wá látọ̀dọ̀ yìí ọ̀nà méjì ni corruption máa ń gbà wá látọ̀dọ̀ wa ẹ tó involve nú ẹ̀ ọkọ̀ọ̀sì corruption àtẹni ó dá lé tí ò involve. So sáfù mẹ́ta ní sáfù yẹn sáfù alákọ̀ọ́kọ́ òun náà làwọn tẹ́ ń tá gba corruption yẹn à ń bá lọ́wọ́ wọn. Sáfù ẹlẹ́ẹ̀kejì làwọn fẹ́ pé wọ́n sọ̀rọ̀ wọ́n àtakò wọ́n ò involve nínú corruption ṣùgbọ́n wọ́n ò takò corruption. Sáfù ẹlẹ́ẹ̀kẹta náà la gbọ́dọ̀ wà náà làwọn tó dìde sí páwọn ọgbà ẹnikẹ́ni tí àbá ti wà ń sáfù gbógun-tì ó lè sọ pé mo wà ń sáfù mò ń wọ̀ràn kí ló dé tí kò bá fi lè sí sáfù ẹlẹ́ẹ̀kẹta ìyọ́ jẹ àwẹ̀ àbí sáfù ẹlẹ́ẹ̀kẹta lọ́ba rẹ̀ lọ́ba dáálé kò bá ṣe kankan mọ́ ìyọ́ jẹ àwẹ̀ yẹn tó ti torí pé tẹ́ ẹ bá ti rí corruption tó bá ti lè fẹ̀ tí ọba fẹ̀ ẹ pé bó ṣe ń rú jáde ni wọ́n ń gbógun tì ó tó ń jáde wọ́n tó gbógun tì ó yé and then corruption yẹn tá a bá wò lọ́dọ̀ ìjọba wọ́n wà lọ́dọ̀ ìjọba tẹ́ bá lọ wọ̀dọ̀ àwọn èèyàn yóò ti wá máa múra pé ìjọba yìí àfi kókó ń bẹ àbárí corruption yẹn lọ́dọ̀ àwọn èèyàn ẹ padà rí pé ìjọba ọmọ correct wọn nǹkan yóò dá àmọ́ tó wá ti di pé àtijọba àti tí ń jọba lé lórí tí sàwọn aráàlú àwọn méjèèjì wọn jọ involve bí corruption àjẹ pé ìsíkọ́tò ìyà Ọlọ́run ìbínú Ọlọ́run. Kí wàá ní ìbínú Ọlọ́run nǹkan márùn níbẹ̀ lára ìbínú Ọlọ́run tí n ti ṣẹlẹ̀ sí Nàìjíríà tó bá kó mẹ́ta péré ẹ̀ máa kẹ̀ ìbínú Ọlọ́run ìbínú Ọlọ́run. Number one, láti orí Ọlọ́run ò ní jẹ́ kí èèyàn rí kó dórí ìjọba ẹni tí ó máa bẹ̀rù rẹ̀ tí ó máa páyà rẹ̀ tí ó sì ní involve nínú corruption. Tẹ́ ẹ bá ti rí pé ìyà Ọlọ́run ni a jẹ́ pé olórí náà olórí tí ó bá ní yé òun náà involve nínú. Tòkọ́ náà bá ti wá yan olórí a jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí ló ṣe ṣe kíni ló ṣe yan olórí fún yín torí pé ìbá fìyà jẹ ẹ̀kejì tàbí kọ́ náà wọ́n yan olórí tó dá
kọ́ wá mọ́ fúnlẹ̀ tí ọ̀ràn lọ. àwòrán márùn-ún wò tọ́ ẹ pé corruption fasádù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yóò lead sí ìbínú ọlọ́run bára àwọn yẹ̀yẹ́ rẹ̀ àmọ́ tá a bá rí mẹ́ta nù márùn-ún ẹgbà pé ìbínú ọlọ́run bọ̀ lámàhàl. so number 2 nìyẹn. number 2 ni wípé ọlọ́run lè fún wa lórí tó dáa wọn kò ní rẹ́ni rẹ̀ lọ yóò kàn máa gbó lásán àti ọ̀dá ilé kọ́mọ̀mọ̀ tí ó ṣe. so tọ́lọ́run bá ti wá gbàgbára kúrò lọ́wọ́ olórí expectation dẹ̀ ni pé tó lórí bá dára kí ìlú ọ̀dà àbẹ̀tẹ̀ ọlọ́run gba agbára tí ó lò ọlọ́run gbà kó àjẹ́ pé irú kan náà ọlọ́run fẹ́ bí wọn. ẹ̀kẹta náà làwọn àfa láti rí báwọn náà wọn lè kọ̀fù lórí ní tí ń ṣe wọn ò ṣe wáàsí fún àbẹ́rù bá wọn àti sọ̀rọ̀ àbátẹnujẹ ọjọ́ owó ṣe kéré kí wọ́n sọ̀rọ̀ ìbínú ọlọ́run. tí àfáà ti ń gba mọ́tò pé gbogbo project ògbésẹ̀ wájú ni wọ́n fún tí yóò lè sọ pé intense ọ̀dà ìbínú ọlọ́run. number 4 tí gbogbo èèyàn náà bá wá ń fọ́ pẹ̀lú dídákẹ́ táwọn aráàlú ọba ti lè sọ̀rọ̀ ṣàpẹ́ ẹgbẹ́ yọ sọ̀rọ̀ làwọn onímọ̀ wọn sọ̀rọ̀ ọ̀dà ẹ̀yìn aráàlú ẹ̀yìn sọ̀rọ̀ aráàlú náà wà sọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ ẹ pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ ọlọ́run lè yí ìjọba padà ẹ̀ sọ̀rọ̀ bàbá bá dìde ìgbà gbé lọ́nà káàdì lọ́nà méjì lẹ́yìn náà wáyé involve bẹ́ẹ̀ ọba sọ̀rọ̀ lásán gan involve wọ́n ní ẹ̀kú mọ́ bó wá ní tó bá tẹ̀ wá jẹ pé ẹ̀yin náà bẹ́ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ ọ̀nà kan ọ̀nà méjì ẹ̀sìnkiri ẹ̀yin involve nínú corruption ẹ̀yin ẹwà ẹlẹ́ẹ̀karùn corruption máa rí bó ṣe sọ̀rọ̀ gbọ̀dẹ̀dẹ̀ bó ṣe tóbi tó ń náà lẹ́wà rí group tí ó dìde ọmọ wa máa fight corruption wọ́n ní wá sínú wo láàfin gbogbo yẹn tí ọba ní 10 òfin 10 òun náà ní albidaya èyí pé ọ attempt ní 10 ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ni ó dìgbà tó bá wọ 20% kan tó pè ní fàhálà ìyẹn ni pé ìrọ̀dà ipe tẹ́ ẹ bá pé 10% nínú àwọn aráàlú wọn ò gbà ti díṣẹlẹ̀ wọ́n lè ń gbìyànjú èrò lásán ni o oye òní tí ìmẹ̀tùmọ̀ ṣùgbọ́n tó bá fi lè wọ 20% wọ́n pè ní decision àwọn èèyàn ti make up mind wọn láti fight dẹ́sẹ̀ pé 80% ní corruption ní nínú ìtẹ̀lé àwọn masses wọ́n sì wà pẹ̀lú corruption ṣùgbọ́n ọlọ́run á ní kí anti corruption náà gbójú jáde ó wá wọ level 20 level 20 wọ́n sọ pé yes ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣùgbọ́n tó bá fi lè wọ 40 wọ́n á sọ pé hope wa tó bá wọ 50 wọ́n sọ pé ẹ máa ṣe sùúrù tó bá ti wá lè ju 50 lọ ẹ máa retí àrànṣe wá lè wá láti 60 àbí 70 pẹ̀lú pé nígbà tó wá fẹ́ fight corruption wọ́n tàn ọlọ́wọ́ gbàgbà kúrò lọ́wọ́ corruption yóò wá gbé lé àwọn tó fẹ́ síkíní tó fẹ́ correct ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kí ni wọ́n sínú anti-corruption Nàìjíríà ẹlòmíì ìdápò ní zero torí kò ní vet kankan ta ló kù tó ń sọ̀rọ̀ tààràtà tó ń fight corruption ní àwọn tó ẹ̀họ́ sọ̀rọ̀ sáàtì ẹ̀rí gúrùpù fún torí dáníkà bá ń sọ̀rọ̀ àbáwọn afá ń sọ̀rọ̀ tí ó bá ti sí organization ni ó ń darí corruption ní Nàìjíríà organization náà ló sì gbọdọ̀ fight ẹ̀ tí ruling party bá corrupt opposition lọ́yẹ̀ kó sí kíni kọ́mọ́ corrupt kó fight kíni corruption rẹ̀ bẹ́ẹ̀ tí Nàìjíríà àti ruling party àti opposition party kò sẹ́ni tí kò mọ́ corrupt tí wọ́n bá ní kankan ó corrupt ní tí wọ́n ti lè lọ àwọn tó gbèrò àwọn náà wọ́n bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ dáhùn bá PDP corruption tẹ́lẹ̀ tó wọ́n ya PDP wá di opposition kíni corruption ní Nàìjíríà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó PDP wọ́n ní corruption tó lóò ní ruling party gbàdá ṣùgbọ́n àwọn tó fight corruption ní ìsìn àwọn gàgà wà ní PDP báyìí ẹgbẹ́ ìwé ẹgbẹ́ gbogbo táìmù yẹn ẹ wà láyé ojú tí wọ́n rí ìyẹn wà láyé ẹ wọ́n tẹ́wàá pé corruption àti wà pé PDP
ruling party gbàtẹ́ wà ń bẹ̀wò láti gbọ́ àbẹ́yà ADC àbíkẹ́ wọn gbọ́ra wọn nígbà náà àwọn àti corrupted party nù àti government but today ó dà gbogbo àdánwò corruption tá a ti rí tó ti lọ tí tọ̀tẹ̀ yìí yàtọ̀ ebi nígbà tí gbogbo àtàwọn pariwo corruption àti corruption sí wà tẹ́lifín campaign pé ẹ lọ ní ẹ bẹ́ẹ̀ sẹ́ opposition rà ní